Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa pátápátá lórí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ ikọ̀ mẹ́dọ̀mẹ́yọ̀ náà ni ogun ní ṣùwà. Ẹ jẹ́ má bínú. Mr. Adébáyọ̀, mo kí yín bàbá mi o, àkúṣẹ́. Ẹ jọ̀ọ́ orí tí wọ́n bá mi máa ṣe ní orí ètò yìí náà ni bí kẹ́ bá mi máa share, kẹ́ bá mi máa like ẹ̀. Although mo ò tí ì really wá ṣe program, but mo kàn ní láti ní kí n wá test live TikTok for the first time. I've not been here before. Good morning, sir. Mr. Bayo, Mr. Adebayo. Mo kí yín, iṣẹ́ àdẹ̀kù ọ̀rọ̀ lù. In fact, I really appreciate you guys for liking our video, for sharing it. God will bless every one of you. Mo kí Mr. J Gold. Mr. J Gold. Mr. J Gold. Okay. Do you want to come up? All right. Okay, Mr. J Gold. Major, about my share broadcast. Thanks so much for the like. Please help me to like it. Send a star. It will be the first time of coming to TikTok, of being on live on TikTok. This is my first time, so I just want to see how it goes, how it works. And what you guys do for me is for you to share the live broadcast, so that you can encourage me more to come more next time. Yeah, Muki, Mr. David. Greetings to Mr. David. I'm greeting you. I'm greeting everyone coming on my live show, on my live broadcast. I'm greeting every one of you. In fact, I'll be mixing both the Yoruba and English, like the edges of my platform is Ishokon Yoruba. And as you can know, we are for Yoruba freedom, self-determination, and we need to say everything that we encourage the world for them to know. We, the Yoruba people, we are strictly for peace. We know what we are doing, and we are not for violence. As you guys, you and I know, in United Nations chapter says, every indigenous citizen has right for their self-determination. And that's why you see us creating awareness every places. I don't know, and I would like all my youth like me. Maybe next time I will come on live broadcast. I would like some of my youth like me to just debate, I know, is Nigeria favoring us, or we are in the bad contraption together, or we should just stop the agitation? Seems one of my brother want to come up. So these are the questions we need to talk about, and let the world to understand that this is what we are facing. You know what would do for me? Smith, greetings. Mr. Smith, I'm greeting you. Mr. Smith, I'm greeting you. Let's follow each other. Let's follow each other. Let's like ourselves. Let's like each other's page. Let's communicate. Let's debate. Let's educate ourselves. This is my first time of using this TikTok, as I said earlier. But I want a different aspect whereby we debate as a youth. It's not about looking for money, like what they use nowadays. What we talk about, what we do say is this: everything is about money. And sometimes your freedom is extremely important more than money. In a situation whereby you got that money and you don't have freedom, what is the essence? Let's educate each other. Let's talk. Let's have that
Mr. DJ T, greetings, sir. Good morning. Good morning. Good morning. Let's follow each other. Let's like ourselves, Mr. Lino, greetings. Good morning, sir. Thanks for joining the broadcast. Help us share this broadcast. Like it. Mr. Kasimu, greetings, sir. Good morning, sir. Good morning. Thanks for joining the broadcast. Let's follow each other. Let's like our page. Let's like our post. Let's love it, That's why we are here. Help me share, help me like, So, Mr. Bakir, yeah. Okay, Billy Keys, Miss Billy Keys. Mr. Oladele, thanks for joining the broadcast. Thank you. Help us share this broadcast live. Ẹ jẹ́ ká wọ ọ̀dọ́, ẹ jẹ́ ká pàdé. Ẹ jẹ́ ká jókòó ká jọ sọ̀rọ̀, especially the youth, àwa ọ̀dọ́. With the youth. Let's join the broadcast, the live broadcast. Let's talk. Let's debate. Ask me a question. Let me answer the question. Ẹ ká béèrè lọ́wọ́ ara wa. You ask me a question, I ask you. I respond to your question, you respond to my question. So that's the spirit of the youth. The youth, let's talk together, especially the Yoruba youth. So, ẹ jẹ́ kí a ní ẹ̀mí ìṣọ̀kan, Níbo la ń lọ? In a country called Bad Contraption, tó jẹ́ pé 1914 amalgamation ti wà dissolved, and the Fulani caliphate, they want to impose themselves, as the main man of the land. So ẹ jẹ́ bá wa like broadcast yìí. Ẹ ká sọ̀rọ̀. In fact, I really appreciate everyone on TikTok. But let's talk. Let's have that communication. Uncle Divine, Comedy, greetings, sir. Thanks for joining the broadcast. This is my first time of coming to TikTok. Just want to see how it works, So you guys will be the one to encourage me more to join, to come next time. You guys will be the one to encourage me more to come next time. Ẹ̀yin lẹ máa wú mi lórí láti wá níjọ́ mi, By liking my broadcast, I'm just testing it for the first time. I'm just testing it for the first time. Thanks for joining our broadcast. Help us share. Let's follow each other. As you are joining the broadcast, let's follow each other. Let's like our page, for more updates. Good morning, good morning, good morning. Ẹ káàárọ̀. Ẹ̀yin bàbá mi, ìyá mi, mo kí gbogbo yín. Kò ní sú wa, kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Let's like our page. Let's follow each other for more updates. But strictly for freedom. This platform is strictly for freedom. We talk our mind. We speak our mind. A máa sọ nǹkan tó bá wà nínú wa. Láti lè jẹ́ káwọn ìjọba mọ nǹkan tá à ń feel. Let's speak our mind. Olúwa mi Májàsọ́lá Ìgbòho Òòṣà. Ẹ kọ́kọ́ Fúlàní. Professor Banji Akíntóyè. Mo kí yín sá o. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn tó fi òótọ́ ń ṣe ìjàngbara. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Thanks, bro, for joining. That's from Canada. Greetings, good morning, sir. Èmi ọmọ yín Comedy Mayor náà ni o,
I know much of you guys would have been seeing me. Thanks for the like. Thanks for the like. Thanks for the like, bro. Thanks for the like. I know this is my first time of being on TikTok. You know, I know much of you would have been seeing me on Facebooks, on YouTube, but I'm not privileged of to be in TikTok. So I've been in TikTok for the first time, the first day, and you guys have to encourage me to do more. Sorry for because I'll be mixing my language, because Yoruba language is a very strong language. Yoruba language is a proudly language that the world wants to know, that the world wants to listen to. That is why sometimes I might diverge from English to Yoruba. So don't be upset about that. But I believe in unity. I believe in freedom. And in my race called Yoruba Nation, I believe in it strongly. So I like being debate. I like being doing debate so that we talk. Let's talk senses to each other. What I don't understand, you explain to me. And what I understand, I explain to you. Then we talk. And I believe we get to our promised land. Freedom fight is a volunteer fight. They don't call you to join it. But that spirit push you to do it. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá, èmi ọmọ yín Kọ́mi Dòmẹ́yọ̀ náà ni o. Gẹ́gẹ́ bí ẹ ti rí wa pé èní ni ìgbà àkọ́kọ́ tí a wá sórí TikTok. Èní ni ìgbà àkọ́kọ́ tí a wá sí orí TikTok. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ kí gbogbo wa jáde, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa níbo là ń lọ, nípa kí ló ń ṣẹlẹ̀. Ṣé ìyà ò jẹ yín? Ṣé ìyà ò jẹ mí? Ṣé nílùú Nàìjíríà tí à ń gbé, ṣé bó ṣe yẹ kí ọmọlúàbí ṣe gbégbé ayé ẹ̀ ló ṣe ń gbégbé ayé ẹ̀? Ká gbàgbé nípa àwọn tó ń ṣe yahoo, ká gbàgbé nípa àwọn tó ń ṣe olóṣò. Ẹni tí ó bá fẹ́ ṣe ńkọ́? Ṣé nǹkan tó wù tó fẹ́ ṣe láyé ẹ̀ òun ló ń ṣe? Nàìjíríà dàbí ìlú tó jẹ́ bí wọ́n pé bámúbámú ni mo yó. Èmi ò mọ̀ bí ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn. Tí àwa kan bá ti wá mọ̀ wípé a fẹ́ kó máa jẹ oúnjẹ wa mọ́ oúnjẹ, a fẹ́ kó máa lo ìgbà wa mọ́ ìgbà, a fẹ́ kó máa lo ọgbọ́n wa mọ́ ọgbọ́n, torí pé o ò lówó lọ́wọ́ láìdíà, bàbá òkú ni ẹ́. Ẹ má bínú, mo ti sọ o, torí mo ní pé a ó máa fi òde Gẹ̀ẹ́sì, a ó máa fi yí Yorùbá ni. A ó máa fi Yorùbá, a ó fi máa yéde Gẹ̀ẹ́sì. Fẹ́yìn tẹ́ bá gbọ́ èdè tí mò ń sọ. Torí pé nígbà tí mò ń sọ èdè Gẹ̀ẹ́sì, àwọn kan wò pé ṣọ́gbẹ́ni yìí ṣó mọ nǹkan tó ń sọ ṣá. Ṣé léyìí ṣó jẹ́ Yorùbá ṣá? Ṣùgbọ́n a gbúdọ̀ fúnra wa ńlá káàyè. Ìlú tí a bá ti ń gbé, tí wọ́n ṣe wá ní ṣe bí ọmọ ènìyàn, tí wọ́n ṣe wá ní ṣe bí ẹranko, kí láǹfààní ìlú tẹ́ wá ń gbé bẹ́ẹ̀? Ìlú tó jẹ́ pé ẹ lè sọ̀rọ̀, ọlọ́pàá máa brutalize yín ni. Tẹ́ bá sọ̀rọ̀ jù, ọlọ́pàá náà yín pa. Tẹ́ ẹ bá ṣe jù, sójà náà yín. Tẹ́ bá sọ bí àpẹ tẹ́ fẹ́ wọ́n pẹ́ tó fẹ́ pọ́n sójà lè kẹ́ lọ wọ yúnífọ̀mù ẹ̀, wọ́n á dá yín dùbúlẹ̀, wọ́n á ní kẹ́ máa yénu gọ́tà. Ṣérú ìjọba bẹ́ẹ̀ la fẹ́ máa gbé? Òun ló fi jẹ́ pé máa ń sọ àwa tí a ṣe Yorùbá nation tá à ń ṣìjàngbara, tó bá sọ pé activist to the core, ṣùgbọ́n a gbúdọ̀ ṣe jàgídíjàgan pẹ̀lú nǹkan tá a bá ń ṣe. A gbúdọ̀ máa sọ̀rọ̀ létò láti lè jẹ́ kó máa yé tara lé àwọn tó bá wà nílé àtàwọn tó bá wà lókè òkun, so that a lè jọ ní ìfẹ́ tó yè koro. A lè jọ ní ìfẹ́ tó yè koro. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí gẹ́gẹ́ bí ọ̀dọ́,
ṣé ìgbésí ayé tó dáa òun lẹ̀ ń gbé nínú ìlú tó ń pè ní Nàìjíríà, torí pé ojoojúmọ́ ni wọ́n ń jíríyà. ẹni tó bá sòótọ́ nínú Nàìjíríà, ẹni ẹ̀ gangan òun ni ọ̀tá ìlú. òun ló fi jẹ́ pé ẹ fi rí nǹkan tí wọ́n ṣe fún bàá mi olúwa mi Májàsọ́lá Ìgbòho Òòṣà, nítorí pé wọ́n sòótọ́. wọ́n fẹ́ la ojú àwọn ọmọ Yorùbá, wọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kú sóko ẹrú. ẹni rẹ̀ sọ pé ó ti tó gẹ́, nítorí pé ó ní pé ó ti tó gẹ́ yẹn àwọn alágbára ayé Nàìjíríà, torí pé inú Nàìjíríà yẹn wọ́n ń jẹ wọ́n ń mu, wọn ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ oúnjẹ lẹ́nu àwọn. so tá bá ti wá rí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a mọ̀ wípé àwọn ẹni yìí wọn ò nífẹ̀ẹ́ wa, ṣùgbọ́n wọ́n fẹ́ kí àwọn olówó máa lówó lọ, wọ́n fẹ́ kí àwọn olòṣì máa jólòṣì. ṣùgbọ́n nípasẹ̀ bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà, bàbá Májàsọ́lá ò fún wọn láàyè, òun ló fi dé gbọ́n fi sọ wọ́n di ọ̀tá. gbogbo nǹkan tí mo wá ń sọ yìí ó dálé lórí àwa ọ̀dọ́. ṣáwọ̀ ọ̀dọ́ fẹ́ máa bá báyìí lọ nínú Nàìjíríà ni àbí a fẹ́ òmìnira? ẹni tó bá wá fẹ́ òmìnira ó gbúdọ̀ ti sáìnì wípé nǹkan tó bá máa gbà òun la máa fún. In the midst of temptation, in the midst of challenges, you should never give up, because when eventually we give up, your enemy will be happy that they have overcome you. Your enemy will be happy that they have killed your destiny if you ever give up. So never give up in anything. Stand strong and keep fighting that justice fight. ẹ dúró ṣinṣin, kẹ́ máa ja ìjà òmìnira. gbogbo nǹkan tá a bá ń ṣe, èyí tó bá ti lòdì sọ́dọ̀ Ọlọ́run, inú Ọlọ́run ò ní dùn sí. ṣùgbọ́n àwọn tó máa ń múná Ọlọ́run dùn, òun ni wípé kó máa rí yín pé ẹ̀ ń jà forílẹ̀-èdè. ìwọ tó bá ti ń jà forílẹ̀-èdè, in fact wọ́n mọ̀ pé yes, akọni lẹ́ni yìí, akíkanjú lẹ́ni yìí. wọ́n á dẹ̀ dúró pé sẹ́ àwọn ò ní gbà. ìwọ náà sọ fún wọn pé ò ní gbà, before you know wàá gùnkè. so máa ń fẹ́ àsìkò yìí bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́, especially tí a jẹ́ ọmọ Yorùbá. kò síṣẹ́, kò sí ẹ̀kọ́ ọ̀fẹ́, kò sí ọ̀nà tó dáa, kò sí hospital tó dáa tó jẹ́ bí wọ́n lè tọ́jú yín, kò sí atẹ́gùn tó tún dáa tó tún fẹ́ sí yín, torí pé ẹ gbọ́dọ̀ sòótọ́. tí ẹ bá sòótọ́, ẹ̀yin tẹ́ ẹ sòótọ́ yẹn, ẹ̀yin ló máa sọ̀dọ̀tá. ẹ jọ̀ọ́ ẹ bá mi máa like broadcast yìí, quick one ni mo kàn fẹ́ ṣe. but bí n pé wá tí mo wá lè ní ni wípé mo kàn fẹ́ test TikTok yìí, torí pé this is my first time of coming live on this my show, on my page tó jẹ́ Ìṣọ̀kan Yorùbá. lóòótọ́ ìgbà eré ọ̀tọ̀, ìgbà iṣẹ́ ọ̀tọ̀, ìgbà tá a máa bára wa jà ọ̀tọ̀, ìgbà tá a máa bára wa rẹ́rìn ọ̀tọ̀, ìgbà tó jẹ́ bí a gbà máa sọ̀rọ̀ tó yẹ bí a pé ó máa bí gbogbo wa nú ọ̀tọ̀, ìgbà tó dẹ̀ gbà máa sọ̀rọ̀ tó yẹ kó máa jẹ́ kí inú ẹlòmíì dùn ọ̀tọ̀. ẹ jẹ́ ká mọ̀ wípé tí ọmọ ìyá méjì bá wà nulé, tó bá bẹ̀rìn jáde, wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀. tí tó bá bára wọn sòótọ́ ọ̀rọ̀, wọ́n bára wọn jà ìjà ìfẹ́. òun ló fi jẹ́ pé eléyìí takọ̀ wá yìí, mo appreciate everybody. mo appreciate everybody that like our page, that make us go this far. I really appreciate everybody. So that is why sometimes I will come on this platform so that
we can talk, we can debate, so that amajo jíròrò, a máa ṣàṣàrò lórí kí ni ìdojúkọ tá à ń rí nínú Nàìjíríà àti kí ni àǹfààní tá a máa rí tí a bá gba orílẹ̀-èdè Yorùbá. When a country called Nigeria is a date that has manufacturing date, is a day. Wow, my big brother mi, ẹ káàárọ̀. Go ahead. Ẹ káàárọ̀ yìí brother mi o. Big bro. Big bro. Boss. Big bro. Good morning. Good morning, sir. In fact, inú mi dùn pé one time tí mo wá sórí TikTok, mo ráwọn brother mi tó join me. Inú mi dùn gan, and that's what I want. We the youth, let's talk together. Onísùwà kò ní rẹwà lágbára Ọlọ́run. Ẹlẹ́ kí lorúkọ tí ń brother mi o? P-Cash. P-Cash. Bàbá o, ẹlẹ́ àgùṣẹ́. Yà kí ni àwọn ọ̀dọ́ ẹ̀pẹ́ ẹ̀rù bí ẹ fẹ́ bá wa sọ? Yeah, Mr. P-Cash. Yeah, Alpha. Boss. All right, brother. Mo brother mi. Mo gentle jà. Yeah. Ẹ kú ayé àsìkò mọ̀rọ̀ ọdún. Ẹ̀mí wá ṣe púpọ̀. Àtẹ̀yìn náà lágbára Ọlọ́run. Ẹni ọkọ́ ní wọ̀ ní ṣọ́kù. Àyúnbọ̀ lọ́wọ́ máa yẹnu láṣẹ Èdùmàrè. Ìṣesí wo dẹ̀ ní bí ara inú lágbára Ọlọ́run, Mr. P-Cash. Ìfà tó dáa ṣe ni mo gbowó ni, because why ni pé mi ṣe rí bá inú mi kàn dùn ni pé yes, àwọn bọ́dà mi wọ́n wọlé in fact for the first time. Yeah, kí lẹ́yìn ní fún wa Mr. P-Cash? Ìyẹn fẹ́ bá wa sọ̀rọ̀ ní kájọ omi tó rọrọ̀. Ìlú wo lẹ́yìn sá ẹ̀gbọ́n? Kí lẹ́ sọ? Ìlú wo lẹ́yìn ìlú wo? Ok, ọmọ Nàìjíríà lè mi, ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá ni mo wà, ọmọ Abẹ́òkúta lè mi, ọmọ Abẹ́òkúta tó dẹ̀ gbọ́n wà lára wọn tó ń jìjà àgbára tìrìkọ́. Ẹ̀yin kọ́ bọ́dà Mr. P-Cash. Ọ̀yọ́ State Ògbómọ̀ṣọ́. Àtògbómọ̀ṣọ́, àwọn tògbómọ̀ṣọ́ rì, àwọn ṣọ̀hún lógún ọ̀fẹ́ o. Bẹ́ẹ̀ni. Lógún ọ̀fẹ́ o. Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun. Ìlú tá a ti fi dé ewúrẹ́ jiyán. Ìlú tá a ti fi dé àgùntàn jẹ́ka. Ìlú tá a ti ń jẹ́ka tán atọ́mùkọ yẹn gan. Ayé Akíntọ́lá bàbá Lámilámi Àjàlá Àjì ọmọ ọkọ lògbọ́n máa lè. Lógún ọ̀fẹ́ o. Ẹ ṣeun brother mi. Mo wá s'Ògbómọ̀ṣọ́ ní bí that was okay 3 weeks ago, yeah. Mo wá sọ́dọ̀ ọ̀dọ̀ kí lórúkọ ọ̀dọ̀ ààrẹ náà ni mo ṣáà wá ṣáà ní sáìdì bẹ̀yẹn wá bá wọn sọ̀rọ̀. Tó mo dẹ̀ ráwọn èèyàn wa kankan bẹ̀ àjọ sọ̀rọ̀. Yeah, bóyá jẹ́ nìyẹn. Àwọn ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́. Àwa ni ẹ darí. Bóyá jẹ́ nìyẹn brother mi, bóyá jẹ́ nìyẹn. So mo fẹ́ béèrè àwọn béèrè kankan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ̀dọ́. Ìbúra àti lọ. So bóyá jẹ́ nìyẹn o, ẹ̀rọ àwọn brother wa tí wọ́n yọjú sí wa, that's good. Nǹkan tá a máa ń sọ nìyẹn. There is love in sharing. In fact, brother mi P-Cash, mo kí yín kò ní sún yín kò ní rẹ̀ yín. In fact, I'm very happy. Ní pé mo kàn dá sọ̀rọ̀ lásán, àwọn brother mi join mi, àwọn sister wa kan náà join bí due to network. Kò jẹ́ kí wọ́n lè bá wa sọ̀rọ̀ dáadáa. But in fact, mo really appreciate Mr. P-Cash. Yeah, I can follow Mr. P-Cash. So, yes.
mo dey follow Mr. Pcash bẹ́ẹ̀ so Mr. Pcash ẹ̀yin náà lè follow me so that I can update ara wa. Whenever you're online, I join. Whenever I'm online, you join. You know. So nǹkan tó kọ tí mo kọ wá sọ mí báyìí náà ni wípé ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká dúró sórí ẹsẹ̀ wa ṣinṣin. Ẹ má yẹ ká shake. When they talk about nation, ọ̀dọ́ ni nation. Because why ni pé àwa la ṣì lè sáré síbi sáré sàn. Bọ́ a lè máa jẹ́ káwọn bàbá yẹn kọ́ máa lórí wa anyhow. We the youth needs to wake up. Let's wake up. Let's wake up. It's not about pé mo ti cash out lẹ́nu mo ti cash out lọ́la. Èmi pé ilé ayé ti tán síbẹ̀ nìyẹn. No. Your freedom is number one priority. Your freedom is number one priority. You know, àwọn tó wà l'America tó wà London wọ́n live normal life because everything lọ lórí òfin tí wọ́n gbé kalẹ̀ and there's people there they call human rights. Ṣá ní human rights Nigeria ṣá. Ṣé gbé àṣẹ ayé tó yẹ ká gbé là ń gbé nínú Nigeria? Kí ni àwọn nǹkan tí Nigeria ti ṣe fún yín tó jẹ́ positive or negative? Kí ni nǹkan tí Nigeria ti ṣe fún mi tó jẹ́ positive or negative? Kí ni nǹkan tá a máa wá rí tí a bá gbé orílẹ̀-èdè Yorùbá? Either positive or negative. Àwọn ọ̀dọ́ we need to sit down and talk about it. Mo believe pẹ̀lú yẹn people can join us. Àwọn èèyàn darapọ̀ mọ́ wa láti máa rí àwọn nǹkan tá a bá ń sọ. Bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ni o àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. A máa rókè lọ́kàn táwọn náà. You know, so bó ṣe jẹ́ nìyẹn. Greetings to Mr. Pcash. Mo kí yín. Then our brother wa náà tí mo ti follow wa Mr. Solomon. Mo kí yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jáde ẹ jẹ́ ká sọ̀rọ̀. We have every freedom of speech to say what we want to say. You know, because nínú United Nations chapter ó sọ wípé all indigenous citizens has right for their self-determination. Nínú Nigeria constitution tó jẹ́ 1999 constitution ó sọ pé every citizen has freedom of speech. You know, so if they do anything wrong to you, you let the world know. If they didn't do anything wrong to you, you let the world know. If they do good to you, you let the world know. Ṣé yín bẹ́ẹ̀ yẹn? And that's just the way it is. You speak your mind. You know, tó bá wá rí bẹ́ẹ̀, they will tell you that's the way it is. Tó bá rí bẹ́ẹ̀, they will tell that's not the way it is. Let we the youth have that mindset. This is our territory. And as a real indigenous citizen of Yoruba land, ìyà kò lè máa jẹ wá anyhow. Ọlọ́pàá kò lè máa detain anybody anyhow. You know, ẹ máa rí mostly gbogbo títí bẹ́ẹ̀ máa rẹ́ ọ̀hún tó ń gbọ́kọ̀ bẹ̀rẹ̀ sí mú tó ń ṣe oríṣiríṣi pẹ̀lú wọn. Ẹlòmíà kọ́ máa rin títí tó pọ́n kọ́ wa in the name of raid. Wọ́n kọ́ kọ́ ẹlòmíì ni sínú Black Maria ó ti lọ nìyẹn. Ṣé bó ṣe yẹ kó ṣe rí nínú country tó ń pè Nigeria nìyẹn? You know, so mo wá appreciate yín pé in fact you boost me up to the extent whereby I'm on live. You know, I appreciate you for that. And you know, we still need to say a lot more. I would also a lot more on the challenges we are facing in Nigeria. You know, on the advantage or disadvantages we are facing in Nigeria. And I'm sure the disadvantage is more than advantage because there is not even any advantage. Because when you call a country called Nigeria whereby there is no steady electricity, there is no good road, there is no free education, there is no good health service. You know, are you sure you are living in the right country? And we the youth has to set the record straight. Our door, Lama set the record here straight to the way it's supposed to be. And if the country cannot say it wants to be in one, let everybody disintegrate and be peace with their region people. You know, so that's it. So ẹ jẹ́ kí àwa tí a mọ̀ wípé Nigeria is not working for us. And even our country won't be